ti lẹ́tí kẹ́ ọ ẹ̀yin èèyàn mi mo kí wa ò gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ ti ń gbọ́ mi àbí tẹ́ ti ń wò mí orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowee ó ní mò ń jẹ́ àṣírí mà ló tú ó ní mo ní kí n sáré wá pè yín sí lára ogun tó ń ja ìwọ àti èmi tó farapamọ́ tó ń jẹ wá níyà ọ̀run ti bá wa tàn mọ́lẹ̀ sí wàá wá fojú ara ẹ̀ wàá fi rí nísìn wàá fi ti ara ẹ̀ gbọ́ tó ló ti mọ̀ wípé mi ní wá fún ẹ ní fídíò kí n má bàa fi evidence sí ìjọ mọ̀ wípé àwọn northern leaders and elders nínú house wọ́n dẹ̀ ń sọ wípé tí Nigeria government ò tán bá fẹ́ amend 1999 constitution tí gbogbo wa jọ mọ̀ wípé fraudulent constitution ni wọ́n ní bẹ́ẹ̀ bá ṣe wù kẹ́ ẹ amend ẹ̀ tó ẹ ò gbúdọ̀ amend sharia law tó wà nínú ẹ̀ o pékélé arúgbó jẹ gbèsè ta ni yóò san pa àwọn náà Sani Yerima ó ní tí wọ́n bá fẹ́ ṣéǹjì constitution Nàìjíríà ẹ ò gbúdọ̀ ṣéǹjì ti sharia law tó wà òfin sharia law tó àdìmọ́ constitution Nàìjíríà tó fi ń govern Nigeria as a country wọn ò gbúdọ̀ yọ kúrò as a matter of fact wọ́n ń jẹ́ kó yé àwọn aṣèjọba àwọn aṣòfin àwọn lawmaker Nàìjíríà wípé òfin kófin tẹ́ ẹ bá fẹ́ yọ kúrò àbí tẹ́ ẹ fẹ́ àdìmọ́ constitution wa kò gbúdọ̀ tako òfin sharia tó ti wà nínú constitution mẹ́gọ́ ẹ wá gbọ́. Item 62 says National Assembly shall not make any law that affects Islamic law. So this second schedule, so this amendment is against second schedule item 60. They are not fast, but they are strategic. They know what they are doing. And now, as I speak to you, all the whole terrorist organization in Nigeria, Boko Haram is not their real name, okay? Boko Haram, ISWAP, all these jihadists, they call bandits. What do they want? All of them said, we want a Sharia state. Western education is prohibited. We don't want women to do like this. This is what they wanted, right from time. And they are, present continuously doing it. So the issue here is simple. And this type of thing, it is always hard for you to win it with a war because they have infiltrated the society. I have been suggesting that these people should be confined into their own country where they can practice Sharia. But my fear is that people will come and realize late what I'm saying. Time will come, people will realize, before you will start calling for the division of Nigeria or regionalism or this or that, it will be late. This is not what one ethnic group will do. This is not what two ethnic groups will do. Everybody have to sit on the table. Let's iron this thing out. A senator made a statement last week. You know what he said? He said, we all know the problem. We know what is causing this insecurity. Let us stop pretending. If we want to face and fight it, let us fight it now. If we want to negotiate, let us negotiate. He was talking about Sharia. And Yerima, when he was a senator, I don't know where he was quoting. I don't know. He said, Nigerian government and Nigerian legislators are not allowed to amend Sharia law. The supremacy of Sharia above Nigerian constitution indirectly. But every now and then you can amend Nigerian constitution, but you cannot amend Sharia law. I am laughing because I understand very well the negative effects of this Sharia in Nigeria. You already have their courts, their police, everything. This is so dangerous, you understand? And as I said before, I am predicting that there will be a Sharia crisis next year. Yes, there will be a Sharia crisis next year. Because a lot of interests are going to attack the Sharia in Nigeria. If you said Nigeria is a secular state, as educated as you are, and you are talking about Sharia in a secular state, come on, you have your religion, other people have theirs. Why imposing, trying to do all those things? It doesn't make sense. In the Quran, chapter number 9, verse number 29, Allah subhanahu wa ta'ala orders the Muslims to kill the Christians, Jews, and if they do not surrender, then they have to pay jizya. Jizya is basically protection money. They don't care. náà ti rí bó ṣe ń lọ àìmọye ìgbà ni wà tèmi ti jọ ń gbọ́ wípé òfin sharia òun ni wọ́n fi ń govern Nàìjíríà òfin yẹn ó fún àwọn terrorists ní power over you
ìwọ tó jẹ́ citizen Nàìjíríà. Òfin yẹn ti jẹ́ kó yé wa wípé ní Muslim tó bá ti lè fẹsẹ̀ tẹ Nàìjíríà pẹ́ báyìí automatically ó ti become Nigeria citizen. Òfin yẹn ló ń jẹ́ kó yé ìwọ àti èmi wípé tí terrorist bá wọnú ilé ẹ̀ tó kanlẹ̀kùn tó pa gbogbo everybody, ìwọ tó bá kù o ò gbúdọ̀ jàǹkútù o. Tí wọ́n bá fẹ́ kidnap ẹ o ò gbúdọ̀ bá wọn jàǹpátá. Òfin yẹn fún wọn ní agbára láti kidnap ẹ, láti pa ẹ́. Òfin yẹn fún àwọn ọlọ́pàá ní agbára ipe tí wọ́n bá pa ẹ́, tí terrorist bá wá pa ẹ́ tán kidnap ẹ tán tún pa ẹ́ láyà àbí lọ́kọ àbí lọ́mọ, tí o bá lọ report fọlọ́pàá, ìwọ gangan ló máa become victim. Òfin yẹn ó jẹ́ kí àwọn terrorist kan jẹ́ the owner of Nigeria. Ìwọ tó jẹ́ original citizen Nigeria, ìwọ gangan ni ẹrú. Tí ó bá wá jọ bẹ́ẹ̀, ibo ló ti rí orílẹ̀-èdè tí wọ́n ń fi òfin ìjọ ẹ̀sìn tó fi ń govern country, tí country yẹn dẹ̀ lórí tó nídìí? Not even in a secular state like Nigeria, tí wọ́n practice many religions. Not only one religion. Why tó ṣe jẹ́ wípé òfin ẹ̀sìn kan lẹ fi sí inú constitution tẹ́ fi ń govern Nigeria? Tẹ́ ẹ dẹ̀ mọ̀ wípé kì í ṣe ẹ̀sìn kan yẹn òun nìkan ni wọ́n sìn ní the whole of Nigeria. Torí ẹ wá ń gbógun ti everybody. Àwọn Northerners wá ń pa kúkúrú, wọ́n wá ń pa gúngùn, wọ́n wá ń pa gíga. Torí kí òfin yẹn kó bá lè mú ẹrú àtọmọ, everybody in Nigeria ní láti become a Muslim. Ṣé ẹ gbọ́ nǹkan tí brother wa yẹn sọ nínú fídíò yẹn? Ẹ jẹ́ a máa múra ká máa gbáradì fún ogun Sharia. Ṣé ẹ rí Gumi tán gbé wá sí Ìbàdàn? Àwọn mufti gbogbo wọn pátápátá wọ́n ìwà lórí ọ̀rọ̀ Sharia. Ṣé mo yọ ìgbà tá ti jọ wà lẹ́nu ẹ̀ tó ti ń lọ káàkiri pé wọ́n ní láti máa practice Sharia ní gbogbo state pátápátá. Ẹ bá mi béèrè lọ́wọ́ àwọn òpònú wọ̀nyí, àwọn mufti, ibo ni wọ́n ti ń fi òfin ẹ̀sìn tán fi ń govern state? Ẹ béèrè lọ́wọ́ wọn. Ó wá lè débi wípé kò sí every country kan lórílẹ̀ àlàyé lẹ́ni tó jẹ́ wípé Islamic ló dominate wọn bẹ̀ tí wọ́n ní àlàáfíà. Kì í ṣe pé bí yàmọ̀ ń takò ẹ̀sìn o, òótọ́ ọ̀rọ̀ débi tí ó yẹ ká ti ní láti jọ bára wa sòótọ́ ọ̀rọ̀. Tẹ́ ẹ bá wá rí ọ̀pọ̀lọpọ̀ country tí àwọn èèyàn sá lọ, tán lọ escape, tí àwọn mùsùlùmí tí àwọn gan sá kúrò ní ìlú wọn tó jẹ́ Islamic country, tí wọ́n sá lọ, wọ́n sá eré àsápajúdé lọ sí Christian country fún ètò ààbò tó péye, fún ìgbésí ayé ìrọ̀rùn àti ìgbésí ayé àlàáfíà. Yet gbogbo wa là ń rí. Ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá wá ní irú nǹkan bẹ́ẹ̀ yẹn òun lẹ fẹ́ gbé wá sílẹ̀ Yorùbá. Ní north, ní Gímú wa ní north bí tí wọ́n ti ń practice Sharia, ṣe bá rí báyé wọ́n ṣe dojú délẹ̀. Ṣe bí ẹrí bí náà ti ṣe rí lẹ́ni. Kò sí àlàáfíà, kò sí ìdùnnú, kò sí nǹkan oríire kan bẹ́ẹ̀. In fact, tó bá ti rí ikú, o ti rí northern part of Nigeria. Tó bá ti rí àgbákò, o ti rí northern part of Nigeria. Anywhere you see northern leaders and elders, o ti rí àgbákò, o ti rí ikú, o ti rí terrorists, o ti rí ègbé, gbogbo nǹkan burúkú ilé ayé lórí. Ọlọ́run ní jẹ́ àṣàgbákò wọn. Àwa wí tẹ́ ẹ wá ń dírẹ́sì bíi tiwọn. Mo ní ẹ̀yin Yorùbá, ẹ̀yin mùsùlùmí Yorùbá, ẹ lè ṣéǹjì ojú ẹ̀sìn Islam mọ́ àwọn tọ́nà ní lọ́wọ́. Wọ́n lè tara yín kẹ́kọ̀ọ́. Tẹ́ ẹ bá fi ìfẹ́ sí bí àwa ṣe ń ṣe ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire, tẹ́ jẹ́ kó yé wọn wípé ní ìran títí wa ò nílẹ̀ Káàárọ̀ Oòjíire o, a máa ń kọ́mọ lùbọ́ ni. Àtẹlẹ́sìn àbáláyé, àtẹlẹ́sìn Kìrìsìtẹ́nì tán pè ní ẹ̀sìn infidel kiriyó kèfèrí, àti ẹlẹ́sìn mùsùlùmí, àríbi tira wa sí, gbogbo wa là ń bára wa ṣe. Ṣé rò wípé tó bá pẹ́ tó bá yá tó ti ń ṣe tá a gba irú jàgídíjàgan tí wọ́n yẹn láàyè láàrin wa, ẹ rò wípé ọjọ́ kan àwọn náà generation míì akẹ́kọ̀ọ́ látara wa. Ṣebí Saudi ni wọ́n ti ń lọ club tẹ́lẹ̀ tó ti ń lọ club. Ṣebí Saudi ni wọ́n ti ń ta alcohol tẹ́lẹ̀ tí wọ́n ti ń ta alcohol yìí. Generation by generation ní nǹkan máa ṣéǹjì. Gbogbo nǹkan tí àwọn ará Saudi, àwọn Islamic country tó ní nǹkan wọn tó ní ẹ̀sìn mùsùlùmí, táwọn gan ti ń patì pé no, eléyìí ó ti wà outdated, ó ń kó bá wa, kò jẹ́ ká ní àlàáfíà, kò jẹ́ ká lè free, ó sọ wá sínú ìgbèkùn. Ẹ jẹ́ a minus ẹ̀ kúrò náà ẹ̀sìn. Ìyẹn ní Nàìjíríà làwọn ṣẹ̀ṣẹ̀ wá yàn láàyò láti kó gbogbo everybody wa sínú ìgbèkùn yẹn. Ẹ gbà wá o,
wọ́n ní òfin tó fi ṣe Nàìjíríà ò gbọ́dọ̀ tako òfin Sharia nínú constitution wa. Ṣé country lélẹ̀ báyìí? Àwa ni kẹ́ jẹ́ kó ní kálukú máa lọ nílọ títí ẹ̀. Ẹ jẹ́ kó ní kálukú máa lọ nílọ títí ẹ̀ kẹ́ máa practice Sharia yín ní north. Ká wá wo mùsùlùmí náà nílẹ̀ káàárọ̀ òjíire tó lórí méjì tó gbé tìkan síwájú tó kọjú ìkan sẹ́yìn tó bọ̀ wá force Sharia lé wa lórí. Ṣebí wàá dẹ̀ máa kẹ́rù ẹ lọ sí north ni wàá lọ join wọn bẹ̀. Ẹ wá wo àwọn mufti gbogbo wọn tán gbé Gumi wá tó ń sá eré àsápajúdé lórí ọ̀rọ̀ Sharia láti islamize ilẹ̀ Yorùbá tí wọ́n sọ wípé 58% Yorùbá nílẹ̀ Yorùbá lẹ́ni Islam ni wọ́n yọ gbogbo ẹ̀ a ní láti bìkan wọ́n lọ fọ́sí ní láti bìkan. Ṣé báwọn náà fojú rí bó ṣe ṣẹlẹ̀ ní north? Kí ló dé tán takú sílẹ̀ Yorùbá? Kí ló dé kẹ̀kẹ́ rù yín àtìyàwó àtẹrù yín kẹ́ lọ gbé ní north? Ṣé bẹ́ẹ̀ fẹ́ káyé ti yín dàbí ti northerner ni? Go and be living with them. Leave us alone Yorùbá land. Ṣé ráyé wọn? Ṣé ráyé wọn? Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Abducting surge. Northern governors demand mining suspension. Unveil 228 billion security fund. Àwọn tó ní Nàìjíríà gangan ti sọ̀rọ̀. Àbí àwọn lẹ́gbẹ́ yìí náà wọ́n ní northern governors demand mining suspension. Kì í ṣe northern governor nìkan o, àwọn governors wọn àtàwọn elders wọn, àwọn traditional rulers wọn, sultan, emir gbogbo wọn náà jọ ṣe meeting. Wọ́n wá ní wọ́n fẹ́ suspend the mining for 6 months péré because insecurity yẹn ti pọ̀ jù. Bàbá Tinubu ẹ̀dẹ̀ sọ wípé àwọn tó ń tó ní àwọn terrorist group wọ̀nyí àwọn tó ní náà láti bọ́ síta yìí the traditional rulers in the northern part of Nigeria and the northern governors they are the ones tí wọ́n raise terrorists tán hàn wá léèmọ̀ àwọn náà ni wọ́n sọ yìí sìn wọ́n wá ní àwọn máa stop mining so nítorí mining lẹ ṣe kó terrorists wọlé tẹ́ terrorists gbogbo everybody nítorí ẹ fẹ́ islamize Nigeria lẹ ṣe kó terrorists wọlé tẹ́ terrorists gbogbo Nigeria yet ani kẹ́ dira yín mú kẹ́ máa bá ti yín lọ kẹ́ fi wá lọ́rùn sílẹ̀ ẹni wọ́n Nigeria is not negotiable and yet you are killing everybody every Nigerians make Nigeria unbearable láti live fún àwọn èèyàn inú fo ẹ̀dọ̀ fo lẹ everybody wà báyìí ọ̀rọ̀ yẹn ò ṣe kékeré o mo fẹ́ kó o mọ bó ṣe ń lọ ní àsìkò yìí jọ nítorí Ọlọ́run ọmọ ìyá mi ẹ jẹ́ ká wàtà láti o gbogbo tó bá ti rí ojú àwọn èèyàn tó strange àbí anything movement pé àwọn èèyàn kó pariwo káẹ̀dẹ̀ ṣe kí ni stop and search tẹ bá rí fídíò tí mo fẹ́ gbé wọlé ẹ wo fídíò yìí ẹ rí wọ́n mú ìkan lára wọn ó dẹ̀ pé Ogun State ni wọ́n mú bóyá Ìbàdàn dẹ̀ ni wọ́n mú ìkan lára wọn pẹ̀lú oríṣiríṣi nǹkan irinṣẹ́ burúkú ẹ wá wò. نحن نبني المستقبل هنا في لاغوس نحن نبني المستقبل هنا في لاغوس àwọn àmọ̀tẹ́kùn lágẹ̀lú ló bá mú àwọn títí másìkà àwọn náà bá mú àwọn ọ̀daràn yìí àwọn iṣẹ́ tí lójú wọn iṣẹ́ tí lójú wọn iṣẹ́ tí rí ojú wọn iṣẹ́ tí rí ojú wọn àwọn ni o ọ̀gá sọ̀rí yà àwọn ni o iṣẹ́ tí lójú wọn báyìí àwọn àmọ̀tẹ́kùn lágẹ̀lú ẹkú iṣẹ́ o ọ́fíìsà tó ń pè ní Aríkúyẹrí láàrin wọn ló mú wọn láàárọ̀ yìí níwòrò iṣẹ́ tí rí wọn iṣẹ́ tí rí wọn iṣẹ́ tí rí lágbára Ọlọ́run ọba tó pa fáràn òun wọ́n pa gbogbo yín ni o ẹ̀rùn tọ́lọ́ ti lè tẹ́lẹ̀ èṣù olúwa ní àgbàdo àti àtàwọn tó tẹ̀lé sí gbogbo nílẹ̀ ẹ̀rùn kò lórí ilé ayé pẹ̀lú Balógun bíi iná Aríkúyẹrí ọ̀gá àwọn àpìsì níwòrò òkè òun ló mú àwọn ilé láàárọ̀ yìí ṣe ti rí ìgbà ẹ̀yìn tó bá Àmọ̀tẹ́kùn ẹ̀yìn ká fúnra wọn ṣe ti rí báyìí ṣe ti rí wọn wá. Ẹjọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká fúnra wọn ṣe ti rí wọn wọ́n ti wà láàrin wa àwọn ọ̀daràn owó abójú orí ṣe ti rí ojú wọn báyìí ṣe ti rí wọn báyìí ẹjọ́ ẹ bá òkè alákan fi sọ́rí o ẹ múra o. ṣé ti rí bó ṣe ń lọ wọ́n ti ní Lagos State is the next thing make sure kó pass information
sí everybody, your colleagues at work, your neighbor, everywhere, níbi iṣẹ́ ni, láàrin ọjà ni. Ẹ wà àtàlátò tẹ́ bá ti rí any strange movement. Ẹ jẹ́ ká join àwọn brothers wa. Stop and search ni o. Ẹ pé àwọn èèyàn wípé ní ẹ rojú ẹ̀ rí àbí ó rìn ló rìn bọ̀ àbẹ́rù àbí nǹkan kan. Ṣé rí bọ́n ṣe mú eléyìí? Gbogbo Lagos gbogbo South West State pátápátá ẹ̀yin governors wa à ń fi àsìkò yìí bẹ̀ yín gbogbo àwọn ọmọ Yorùbá tó wà lókè òkun. Ẹ bá wa já ara mọ́ ọ̀rọ̀ security torí ó kó wa lọ́kàn sókè. Kò séyàn tí inú ẹ̀ dùn pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara. Ẹ jẹ́ kí gbogbo èmi ní Ogun State, Lagos State, Ọ̀ṣun State, Ekiti State, Ondo State àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí gbogbo yín kẹ́kọ̀ọ́ látara nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara ńsìn. Wọ́n ti fẹ́ sọ Kwara dahoro ńsìn. Ṣé mo wí pé gbogbo kinní ìlà ń pariwo some years back ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín ní Kwara ẹ̀ ń ṣe níṣe wípé ẹ má wọrí ọmọ ìyá wa nínú ẹ̀sìn ni wọ́n kinní kan ní gbogbo yín dákẹ́. Àwọn tẹ́rọ́rìsì tán lé kúrò ní Ondo, Ìbàràpá, lọ́yọ́ State, gbogbo kinní ẹ̀yin Kwara ẹni kan máa bọ̀ lọ́dọ̀ yín ẹ lọ́mọ ìyá yín ni wọ́n. Here we are today o. Ẹ jẹ́ kí gbogbo other state kẹ́kẹ́kọ̀ọ́ látara wọn. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbé ọ̀rọ̀ ẹ̀sìn sílẹ̀. Tó o bá wà láyé ló ń ṣẹ̀sìn, ó jẹ́ kọ́kọ́ du ẹ̀mí ẹ. Ọmọ ìyá ẹ nínú èsì tí òde ẹ̀ràn ẹ tó wá ń gbẹ̀mí lẹ́nu ẹ ṣó ti rí pọ̀ mọ́ nǹkan tó ń ṣe. Gbogbo nǹkan kan lèèyàn fi àbò sí àtọ̀tẹ̀. Táìmù téèyàn bá ń ṣe ọ̀tẹ̀, ó máa ń dùn mọ́yàn. Ṣùgbọ́n nígbà tẹ̀sán ẹ bá dé, ayíbírí, á tẹ́ ẹ láyé, á tẹ́ ẹ lọ́run, á dẹ̀ tún tẹ̀ ẹ rì. Ètò ààbò ilẹ̀ káàárọ̀ oòjíire iṣẹ́ ọwọ́ ẹ̀wọ̀ àti èmi ni. Ẹ má jẹ́ àdáadáa anybody. Àgàgà tá a dẹ̀ ti rí wípé àwọn kábíyèsí wa wọ́n nítorí ọ̀pọ̀lọpọ̀ wọn náà sin màálù àtàwọn sínétọ̀ mínísítà torí ẹ̀ ni wọ́n ṣe dákẹ́. Àwọn ni wọ́n dẹ̀ gbéṣẹ́ fún àwọn Fúlàní. Ẹni Fúlàní tọ́wọ́ bá ti bà this time around. Mi ò sọ jù bẹ́ẹ̀ lọ. Àti màálù ẹ bá wọn ṣeré, ẹ fọwọ́ pa màálù lórí pẹ̀lẹ́ màálù. Ẹ fi rán pàrọ̀ kò ránṣẹ́ sí kábíyèsí yẹn kí kábíyèsí yẹn gé ka jẹ kí sẹ́nétọ̀ mínísítà kí tiẹ̀ bá. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Tádé ní káwò àdàgbà àjọba o. Tádé ní káwò àdàgbà àjọba. Gúnugún ikú léwe àwa ti mọ̀. Tádé ní káwò àdàgbà àjọba. Bàbá ò ní congratulations. Congratulations and jubilation for Baba Oni. Tádé ní káwò ọmọba, bàbá ẹ̀ ọba ni. Bàbá Oni ẹ kú oríire o. Congratulations sir. Wàá ní kí ló ṣẹlẹ̀? Wá wo fídíò. Ayọ̀ mi kún torí wọn ni àkọ́bí mi lọ́kùnrin lágbára Ọlọ́run Olódùmarè àkọ́kọ́ jẹ́ ayé mi nìyẹn lọ́kùnrin Ọlọ́run Olódùmarè àbámi dúró tì. Don't say that. Say you go with mommy. Say you go with mommy. After all the cake already is for you. Say mommy. What's your mommy's full name? Yeah. What's your mommy's full name? Shilekola Olori. Say bye-bye. To who? To who? To auntie, your auntie. Bye-bye to who again? Bye-bye to Auntie. Bye-bye to Shilekola. Say it. Bye-bye to Shilekola. No. You see life? Ilé ayé ojú bẹ́ẹ̀ lọ. Inú kábíyèsí Ọ̀nìrìṣà Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jálẹ̀. Oòduà inú wọn dùn kọjá rádaràdà sà. Congratulations lẹ́ẹ̀kan sí. Gúnugún ikú léwe o. Tádé ní káwò ò ní kú ní kékeré ò ní dàgbà ìyá o wà dórípò bàbá ẹ̀. Inú bàbá Ọ̀ní dùn wo lójú wọn wo ní gbogbo bọ́dì kò ṣeé fi sára kú. Ẹ bó níre yọ ẹ kí wọn kú oríire. Bàbá Ọ̀ní ní àkọ́bí àwọn lọ́kùnrin pé èèyàn wálé ayé wá bímọ as bàbá tó jẹ́ àti
Ọ̀ọ̀nìrìṣà àrólé Odùduwà kábíyèsí o. Wọ́n ní àkọ́bí ọkùnrin wọn, àkọ́ṣẹ́ igi ọkùnrin wọn lélẹ̀. Ẹ wá wo àdúrà bá mi bẹ́ẹ̀ ṣe ṣàdúrà yẹn, èwe ayé ti gbọ́, tọ̀run gan ti gbà á. Àṣẹ́gun tálẹ́ ní káwọ́ èyí tí bàbá rẹ bàbá wa Ọ̀ọ̀nìrìṣà tó sọ sí ọ, tó wí fún ọ, tó sú níre fún ọ. Àṣẹ́gun àbíyamọ ni èmi náà jèrè ọmọ, iṣẹ́ rere àwọn ọmọ wa ṣojú wa. I am so happy for this video. Congratulations lẹ́ẹ̀kan sí bàbá Ọọ̀ni, torí gbogbo wa lájọ mọ̀ bí kinní yẹn ṣe fi bàbá Ọọ̀ni làkàlàkà tó fi wọ́n lógbólógbò. Olórí kò lè dúró ń pálásì, tolórí bá tún dúró kí ọmọ kó wọlé, olórí ti wá dúró lọ́tún lósì, olórí lọ yẹ́yẹ́yẹ́, pupa, dúdú, gíga, kúkúrú, ọ̀rọ̀bọ̀, sílẹ̀pá. Bẹ́ẹ̀ ni ìbejì lọ́tún, ọkùnrin méjì, obìnrin méjì, gbogbo ẹ̀ lọ́kọ́ mọlùbọ́, gbogbo inú ilé wá ṣe wẹ́n. Congratulations bàmí Ọọ̀ni, mo bá yín yọ̀, ẹ kú oríire. Bàbá kí tó máa lọ sà, ẹ wá. Ìgbà tí àwọn mọ̀mọ́ ẹ̀pẹ́ rẹ̀ ẹ máa rí gbogbo kìíní yẹn ní online. Ìgbà tí àwọn traditional rulers ní north àti àwọn gọ́fìnà ti wá ṣe meeting papọ̀ báyìí sìn, tó ti wá sọ̀rọ̀ síta. Ìjòwò bàbá Ọọ̀ni lẹ́yìn náà máa sọ́mọ̀ gbogbo àwọn olóòótọ́ ọba tẹ́yìn náà máa ṣe meeting, tá a máa rí yín tẹ́ máa wà bold báyìí, tẹ́yìn náà máa sọ nǹkan kan tó wà positive nípa ilẹ̀ káàárọ̀ òjíire, nǹkan tá a fẹ́ àtẹ̀yí tá a fẹ́. Ìjòwò lẹ́yìn náà máa ní boldness yẹn, because ó dàbẹ̀ yín ní wípé bàbá Ọọ̀ni o, gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ó dàbẹ̀ pé gbogbo yín jẹ̀dí àwọn nọ́dánà o, ẹ̀ ń bẹ̀rù àwọn nọ́dánà o. Kíní yẹn dé ó ń dé ìtìjú bá gbogbo ojú ń tì wá àsọmọ Yorùbá. Báwo lọ̀bọ́ ṣe ṣorí tí náà kí ò ṣe ẹrú ni àwa ilẹ̀ Yorùbá jẹ́ nínú Nàìjíríà, nítorí a ti rí wípé àwọn nǹkan àṣírí kan wà tí gbogbo yín mọ̀ tẹ́ ẹ̀ sọ faraàlú. Torí bẹ́ẹ̀ ṣe ń ṣe pẹ̀lú àwọn nọ́dánà, ẹ̀ ń ṣe níṣe wípé wọ́n yá wa ní Nàìjíríà gbé ni, wípé tá a bá kọjá àyè wa, tẹ́ ẹ bá sọ̀rọ̀ jù nǹkan tá a fẹ́ tó ní wá lára, tẹ́ ẹ bá wa sọ, tẹ́ ẹ gbẹnu wa sọ síta, bẹ́ẹ̀ ni wípé àwọn nọ́dánà máa lé wa kúrò láàrin Nàìjíríà. Nǹkan kan wà tẹ́ ẹ tí ì sọ fún wa. Kí ló fà á bàbá Ọọ̀ni àti gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá tí gbogbo yín máa ń sáré àsápajúdé, tẹ́ máa ń wojú rere àwọn nọ́dán, especially sultan? Kí ló dé tẹ̀yin ọba A-list tá à ń wò gẹ̀gẹ̀gẹ̀, tẹ́ ẹ jẹ́ àrólé Odùduwà, tá à ń fi yín yangàn, tí ilẹ̀ Yorùbá tán gbélé yín lọ́wọ́ àti bàbá Aláàfin, tó ṣe jẹ́ wípé ẹgbẹ́ yín, irú ẹgbẹ́ yín tó jọba bí irú titi yín ní nọ́ọ̀tì, gbogbo yín wá ń rí sultan bí Ọlọ́run. Kí ló dé tí bàbá Ọọ̀ni àti bàbá Aláàfin tí gbogbo yín wá ń rí sultan bí ìṣẹ̀dá yín, bí àwọn ló dá yín, tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ wojú ẹ gbọ́dọ̀ sọ kọ́kọ́, ẹ máa pa kúbẹ́kúbẹ́, oníkálùkù yín wá ń fa Ọọ̀ni sultan, ẹ wá ń ṣe bẹ́ẹ̀ ni wípé èmi ló close mọ́jú, irọ́ ló ń pa, èmi ni mo súnmọ́ jù, irọ́ ló ń pa, èmi ni mo mọ̀ jù. Ojú ń gbà wá tì fún gbogbo nǹkan báyìí. Ẹ bá wa gbégbèsè lé lórí sà, ẹ bá wa ṣe àtúnṣe. Àwa ń dúró ìgbà wo lẹ máa ṣe meeting tẹ́ ẹ máa wà bold láti sọ nǹkan tí àwa yìí ti ń sọ látijọ́ tí a fẹ́ nílẹ̀ Yorùbá bíi ti àwọn aráabí, tó bá jẹ́ wípé lótìtọ́ àti lódodo Nàìjíríà jọ belong sí wa ni, tí ò ń ṣe wípé wọ́n yá àwa Yorùbá láti máa gbé nínú Nàìjíríà. Tó bá jẹ́ pé àjọ ní Nàìjíríà ni, àfẹ́rí boldness ẹ̀yin ọba, ẹ bọ́ síta kẹ́dù the needful. Lásìkò yìí wọ́n ní wọ́n bọ̀ ní Lagos State, àti ìrí ẹ̀yin ọba Lagos State ká gbọ́n kankan lẹ́nu yẹn dákẹ́, àfi pàtí onírù, àfi kẹ́ ẹ máa ṣe báyìí. Kíngúṣì àgbọ̀n kankan, ọba kí olú onítàn à ń dúró dè yín o. Wọ́n ní next Lagos State ló kàn. Tí ìkọ̀kọ̀ bá fi lè dùn gbáhùn ní Lagos State, tí ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ lẹ́yìn ariwo tá a ti pa àti gbogbo àláti tá à ń gbé jáde yìí, tá a bá gbọ́ pé wọ́n operate àbí ìkọ̀kọ̀ ṣe pàún ní Lagos State, gbogbo ẹ̀yin ọba bẹ̀ láti àfà láti máa lẹ̀yìn lóko pa, gbogbo àṣírí yín la máa tú síta. Ẹ ní sùn Indomie tán fi kẹrosíìsì, wàláhì kò sẹ́ni máa rójú oorun nu yín. Bóyá ibẹ̀ gan lẹ́tí máa bẹ̀rẹ̀, aráàlú máa yabò yín, wá yapa yín, torí ó fi hàn wípé ẹ̀mí aráàlú ò jọ yín lójú. Orúkọ tèmi ò yí padà, Yèyé Dára Kowé kókókó, ó ní mò ń jẹ́ lẹ́ẹ̀kan sí. Má gbàgbé o láti bá wa share ètò síta, má sì gbàgbé tó bá like láti drop comment, tó bá tún like lẹ́ẹ̀kan sí, bá mi like fídíò.